Yeah. Mo ní bí kí n bá rẹ̀ lùgì tó kẹ́ ẹ̀ lákọ́gbẹ́ o. Ọ̀nà onídìrí tí kò dí mọ́mọ́ lọ́nà gangan ni. Ẹ bàbá ń po lóríire òní kó bóde kó wájọ o. Táwa ni mò ń ké sí. Mẹ́ẹ̀bí ọmọ èmi ni o. Dókítà mi gangan mò ń pérí lọ́wọ́. Olùṣègùn ọmọ Jẹ́gẹ́dẹ́ mi o. Ṣebí wọ́n ló ń sọ́jọ́ bí ló ní gangan ni. Kórí jẹ́ òpin láyé. Kórí jẹ́ wà gangan bí ẹ̀wà tí wọ́n gangan ni. Olùṣègùn mi ọ̀wọ́n ilé. Bàbá wa ni o. Ẹ ti sọdún èyí náà kò mà ní jásí mọ́ láṣẹ ọba mi Èdùmàrè. Mo ní wàá gbó bí olú gbogbo ti wò ó. Wàá gbó bí olú gbogbo ti ní kò gangan ni. Mẹ́ẹ̀bí wọ́n lámà kàbá kókó. Mo ní dókítà mi jẹ́ ń ṣe wéré òdìlé àwọn bàbá rẹ̀ ní kàbálẹ̀. Mẹ́ẹ̀bẹ́ yìí lọ́mọ lójú lékeleke o. Ọmọ mẹ́kí òkun aláyè ní gangan ni. Ọmọ wọn ò sì wá. Ọmọ ò sì mọ̀ládé lẹ́yìn ṣe gangan ni o. Ọmọ gbẹ̀dẹ̀ lẹ́nu múlò gangan ni. Ọmọ sọmọ jagun bẹ́ẹ̀rù òun. Ọmọ àpàrọ̀ kò ń jagba ilẹ̀. Mo ní ẹ ti sọdún èyí náà kò mà ní jẹ́sìn mọ́ láṣẹ ọba mi Èdùmàrè. Lọ́wọ́ níta lónìí máa kọrin èrè lọ́jọ́ tó ní gangan. Mẹ́ẹ̀bí sọ fíẹ́tù ni o. Lára àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ gangan ó ní máa pè yín lógún. Ó pé wọn kì í lọ́gbọ̀n gangan. Ẹ ti sọdún èyí náà kò mà ní jẹ́sìn wọn gan ni. Ó wá níta ní kọrin èrè lọ́wọ́. Ẹ máa wí fún ọgbọ́n máa rómi rẹ̀ lèmi ń jẹ́. Ọmọ òpin ẹ̀tọ́ mi nílé bàbá tó bí wọ́n lọ́wọ́ gan. Ẹ ti sọdún èyí kò mà ní jẹ́sìn wọn gan ni.